wọ́n ti jí alága ẹgbẹ́ APC Èkìtì gbé o. Lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 8 oṣù kejì ọdún 2023 yìí ni àwọn ajínigbé kan tẹ́nikẹ́ni ò tí ì mọbi tí wọ́n wà jí alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípìnlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Paul Ọmọ́tọ̀ṣọ́ gbé lọ. Ẹnìkan tó ní kí wọ́n forúkọ bòun láṣìírí tó sọ nípa ìṣẹ̀lẹ̀ náà f'Aláròyé sọ pé lójúnà márosẹ̀ Àgbàdo sí Ìmẹ̀sì Èkìtì níjọba ìbílẹ̀ Gbọ́yìn ni wọ́n ti jí Ọmọ́tọ̀ṣọ́ gbé sá lọ tí kò sì sẹ́ni kankan tó mọ ibi tí wọ́n jí gbé lọ. Ohun tá a gbọ́ ni pé ṣe ni alága ọ̀hún gbé dẹ́rẹ́bà rẹ̀ kan lọ sílé lágbègbè Adó Èkìtì lásìkò tó ń darí padà sílé làwọn ajínigbé ọ̀hún tí wọ́n ti lúgọ̀dé lójúnà bọ́ síta tí wọ́n sì yìnbọn sókè gbàùgbàù nítorí pé wọ́n ti kó nǹkan sójú ọ̀nà ọ̀hún tí mọ́tò Ọmọ́tọ̀ṣọ́ kò sì lè kọjá ni wọ́n ṣe sáré sílẹ̀kùn mọ́tò rẹ̀ tí wọ́n sì jí gbé sá lọ. A tiẹ̀ gbọ́ pé alága ọ̀hún tó jẹ́ ọmọ ìlú Ìmẹ̀sí Èkìtì ló jẹ́ pé òun nìkan ṣoṣo ló wà nínú mọ́tò náà lákòókò tíṣẹ̀lẹ̀ láabi ọ̀hún fi wáyé. Aláròyé gbọ́ pé gbàrà táwọn ajínigbé ọ̀hún ti yìnbọn lu táyà mọ́tò rẹ̀ ni wọ́n ti jí gbé gba inú igbó ńlá kan báyìí tó wà lágbègbè Ìsẹ̀ Èkìtì. Wọn ò tí ì pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti béèrè ohun tí wọ́n ń fẹ́ gan-an, bẹ́ẹ̀ ni wọn ò tí ì sọ ìdí tí wọ́n ṣe jí gbé sá lọ. Alukoro ẹgbẹ́ APC nípìnlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Ṣẹ́gun Dípẹ̀ tóun náà sọ pé òun ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà sọ fáwọn oníròyìn pé ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n jí alága náà gbé àti pé àwọn ti fọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà tó àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá létí tí ìrètí sì wà pé wọ́n máa gba Ọmọ́tọ̀ṣọ́ sílẹ̀ láìpẹ́ yìí. Bákan náà ni àwọn agbófinró ti ń ṣiṣẹ́ lábẹ́nú láti rí i pé ọwọ́ tẹ gbogbo àwọn amòòkùnṣìkà tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ láabi náà pátápátá. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.